kú dédé ìwòyí. Mo kó nílé mo kálejò, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kí ẹ̀yin babaláwo ní àbọrúbọyè, àbọyè bọ́ sísẹ. Mo kí ẹ̀yin àfáà pé sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin onígbàgbọ́, ìyẹn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pé àlàáfíà fún yín, kálàáfíà náà kó máa jẹ́ tèmi. Ìbà lọ́wọ́ Ọlọ́run, ìbà èèyàn, ìbà èṣù lápá kan, torí pé Ọlọ́run ń bẹ, èèyàn ń bẹ. Ọlọ́run ń bẹ o, èèyàn ń bẹ. Ìbà lọ́wọ́ gbogbo adáhunṣe, pásítọ̀ ìbà lọ́wọ́ ẹ̀yin, babaláwo ìbà lọ́wọ́ yín, wòlíì ìbà lọ́wọ́ gbogbo ọmọ eríwo yà. Ojúbà yín lónìí o. Ẹ dákun, èmi ò wá síta láti wá parọ́ fẹ́nì kankan wa. Mo wá sọ̀rọ̀ nípa ewé àtegbò. N tí ò yé wa ní ewé àtegbò, torí ẹ̀ mo fi wá síta láti wá ṣàlàyé bí a ṣe lè lo ewé àtegbò tá fi dáàbò bo ara wa. Ẹ má gbàgbé láti subscribe sórí channel, ẹ bá mi share fídíò yìí káàkiri, ẹ bá mi like ẹ̀. Nǹkan tí ò bá yé gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, ẹ béèrè, màá ṣe àlàyé fún yín. Lórí fídíò, ẹ comment níbẹ̀, ẹ drop comment yín, ẹ bá mi like, àmì like náà nìyí. Ẹ like ẹ̀, ẹ share ẹ̀ káàkiri, ẹ bá mi subscribe, torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn. Kí la fẹ́ gbé yẹ̀wò lénìí? Ó ní bí a ṣe lè dáàbò bo ara wa lọ́wọ́ àwọn èèyàn, ayé ọmọ ayé, èèyàn ọmọ èèyàn, torí pé èèyàn àbìdí yàn-án bá ṣe lè dáàbò bo ara wa. Ṣẹ́ríṣẹ́ àṣejẹ ni. Ẹ jẹ́ ká fún ọmọ wa jẹ ń bẹ̀, kí ìyàwó wa náà jẹ ń bẹ̀. Iṣẹ́ tó dáa ni. Ẹ dákun, tá bá ti ń lo oògùn àwúre, ẹ ká máa fún àwọn ọmọ wa náà lò. Gbogbo oògùn tá bá ń lò, ẹ jẹ́ ká máa, kódà kó jẹ́ oògùn sọ́rí ni, ẹ ká máa fún àwọn ọmọ wa lò, torí pé tí ò bá ṣiṣẹ́ fún wọn lónìí, pàápàá jùlọ oògùn àwúre bíbò àṣírí, ẹ jẹ́ ká máa fún wọn lò nígbà tán wà kékeré, yóò padà ṣiṣẹ́ fún wọn lọ́la. Irú àwọn ọmọ bẹ́ẹ̀, wọ́n kàn bára wọn nú ayé ni. Wọ́n rí pé àwọn ń lówó, gbogbo táwọn àti fọwọ́ kàn báyìí, dúnú ló ń dún. N tí wọ́n ti ṣe sí wọn lára ni, n tí wọ́n ti jẹ́ ńgbà kékeré. Kódà a máa ń ṣe àsìjẹ bíbò àṣírí fún aláboyún wá sì wà nínú oyún, ìyẹn ọmọ tí ò tíì dáyé tó wà nínú oyún. A máa ń ṣiṣẹ́ àsìjẹ bíbò àṣírí fún aláboyún, tó jẹ́ pé tọmọ yẹn bá ti dénú ayé, bó bá ti náwó mú báyìí, ọmọ yọrí sí rere ni. Ẹ rí iṣẹ́ yìí, iṣẹ́ tá fi ń gba wálẹ̀ lọ́wọ́ àwọn tó ti yé yín, àṣejẹ ni. Kí la máa lọ wá? Jẹ́ ká lọ wá ìgbín tó bọ́nu dáadáa, ìgbín tó bọ́nu tó tóbi dáadáa. Ẹ jẹ́ ká bọ̀ ọ́. Ṣé a ti bọ̀ ọ́? Èyí tó ṣe jẹ ńbẹ̀, ẹ jẹ́ ká yọ́. Èyí tí ò ṣe jẹ, ẹ jẹ́ ká dànù. Ẹ má gbàgbé láti subscribe sórí channel, bá mi share fídíò, ẹ bá mi like ẹ̀. Ìwọ tó bá jẹ́ oníṣègùn àbí babaláwo, àfáà ni ẹni, pásítọ̀ ni ẹni tó ń fi iṣẹ́ egbòogi ewé àtegbò fi ṣiṣẹ́, kó lè jẹ́ fún ẹ, dákun bá mi share rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, á jẹ́ fún wa. Ṣé àwọn iṣẹ́ tí mo ń fi kalẹ̀ kò sí àfikún, kò sí ṣàyọkúrò? Tẹ́lẹ̀ lómi wá pè mí pé sáwọn nǹkan yìí tó jẹ́ ewé kan lẹ wá lò tí ó sì ṣiṣẹ́ báyìí. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ọ̀pọ̀ kọ́ lo oògùn, ọ̀pọ̀ kọ́. Ẹ nígbàgbọ́ pé yóò ṣiṣẹ́ fún yín bí idán, yóò là fún yín bí òrùn. Ṣé a ti bọ ìgbín yẹn? A ti bọ̀ ọ́. Ẹ jẹ́ ká bọ̀ ọ́, a ti bọ̀ ọ́. Ẹ jẹ́ ká wá gé ìgbín yẹn sí 11 tàbí 7. Ẹ ká lọ wá ewé amúyányán, ewé amúyányán. Wá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra ewé amúyányán. Ewé amúyányán náà ní ewé pándọ̀rọ̀. Ẹ mọ̀ tí wọ́n ń pè ní pándọ̀rọ̀. Ewé ẹ̀ ni wọ́n ń pè ní ewé amúyányán. Ẹ jẹ́ ká jẹ ewé amúyányán tá a mọ̀ sí ewé pándọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká já.
ẹ jẹ́ ká lọ̀ ọ́ ṣá ti lọ̀ ọ́ ẹ jẹ́ ká lọ̀ ọ́ mọ́ ìyèré ṣá ti lọ̀ ọ́ ẹ jẹ́ ká fi ṣe ìgbín ìjẹ local pot ni a fi ṣe àsèjẹ yìí o ìyẹn sí tá a mọ̀ sí àwo tá a fi ń ṣe àsèjẹ àwo kékeré tó nídìí òun là á fi ṣe é ṣé ẹ̀ ń bá mi ká lọ ẹ mú bẹ́ẹ̀ rẹ̀ máa kọ́lẹ̀ torí iṣẹ́ yìí iṣẹ́ tó kọ̀ǹfàmù ni tó bá ti wá ṣe é ẹ fi epo sí i ẹ fi iyọ̀ sí i tó bá jiná ẹ jẹ́ ká sọ ọ́ ẹ jẹ́ ká lọ wá wọ́n ń pe kinní kan ní àpótí tá a fi ń jókòó ẹ jẹ́ ká mú ọ̀bẹ tàbí blade ká fi ha àpótí yìí ẹ jẹ́ ká fi ha a rí i pé ìdọ̀tí yẹn á máa ha ìdọ̀tí àpótí igi yẹn á máa ha ẹ jẹ́ ká máa fọ̀bẹ ká máa fi ha ẹ jẹ́ ká ha kó pọ̀ tó bá ti wá pọ̀ ìdọ̀tí tá a ha yìí tá a mọ̀ sí dust ni tá a ha á wá fi tẹ ifá ìdí ogbè sínú pépà bá ti wá tẹ ifá ìdí ogbè sínú pépà tá a ti há ó ti pọ̀ ẹ jẹ́ ká tẹ ifá ìdí ogbè sínú pépà tá a ti tẹ̀ ó ní gbólóhùn náà nílé yìí á yà sí lẹ́ẹ̀mẹ́ta bí àpẹẹrẹ pépà ní a ti da oògùn yìí sí ìyẹn dust tá a ha lórí àpótí a ti wá tẹ̀ ní ifá ìdí ogbè a ti tẹ̀ ní ifá ìdí ogbè a lè gbé sórí tébù báyìí a lè gbé lọ́wọ́ gbogbo bá ṣe wù wá ni a wá yà sí lẹ́ẹ̀mẹ́ta ẹrú kú owó gbé 3 times ni o ẹrú kú owó gbé ìwọ̀fà kú ó fohùn sílẹ̀ ìwọ̀fà kú ó fi ohùn sílẹ̀ tọmọdé bá ṣubú àwò wájú tágbàlagbà bá ṣubú àwò ẹ̀yìn alágàngán ṣubú ó fìrà ń bọnu ó dífá fún Ọ̀rúnmìlà tí ó fa ìmọ̀kànmọ̀kàn tó lóun ó sáwo lọ ìlú Ìlẹ́yẹ ó dífá fún Ọ̀rúnmìlà tí ó fa ìmọ̀kànmọ̀kàn tó lóun ó sáwo lọ ìlú Ìlẹ́yẹ ó díá fún Ọ̀rúnmìlà tí ó fa ìmọ̀kànmọ̀kàn tó lóun sáwo lọ ìlú Ìlẹ́yẹ wọ́n ní wọ́n ó pa ọ́ ìwọ Ọ̀rúnmìlà wọ́n ní wọ́n ó pa ẹ́ ó ní wọn ò lè pa ọ́n wọ́n láwọn aláwìroko aláwìrodò òkúkọ́ wọ́n ní wọ́n ó pa ẹ́ ó ní wọn ò lè pa ọ́n wọ́n nítorí kíni ó ní ẹlẹ́yẹ kì í gbójú kó jewé amúyányán èrìwò ìsà ẹnu ògbé kì í rangi ẹnu òbò kì í ran àpótí ó lẹ́nu oṣù ayé ẹnu àjẹ́ ayé kò ní ràn òun lẹ́bọ lóògùn ẹnu ò ní ràn babaláwo ẹnu ò ní ràn òun ẹnu ògbé kì í rangi ẹnu òbò kì í ràn àpótí ó lẹ́nu oṣù ayé ò ní ràn òun ẹnu ògbé kì í rangi ẹnu òbò kì í ràn àpótí kẹ́nu oṣù ayé mọ̀ràn èmi lágbájá ọmọ lágbájá èmi Afeez mo di àkọ́bí ọmọ Ọ̀rúnmìlà lónìí kẹ́nu oṣù ayé mọ́ràn mi kẹ́nu àjẹ́ ayé mọ́ràn mi lẹ́bọ lóògùn kẹ́nu mọ́ràn mi kọ́mọ́rì mi gbéṣe ẹnu ògbé kì í rangi ẹnu òbò kì í ran àpótí kẹ́nu oṣù ayé mọ́ràn mi kẹ́nu àjẹ́ ayé mọ́ràn mi Afeez lónìí kí n rí ṣe ni kí n rí ná kí n rí lò kí n rí jẹ kí n rí mu kálàánú mọ́ jìnnà sí mi ọ̀rọ̀ tó bá wù wá ẹ jẹ́ ká máa sọ sí i jẹ́ kí n tó pè fún yín 3 times ni o
ìgbà mẹ́ta lẹ máa pè. Ẹ jẹ́ kí n tó pè fún yín. Ẹrú kú owó gbé, ẹrú kú owó gbé, ìwọ̀fà kú òfò sílẹ̀. Tọmọdé bá ṣubú awo wájú, tágbàlagbà bá ṣubú awo ẹ̀yìn, alágàngán ṣubú ó fìrà ń bọnu. Ó dífá fún Ọ̀rúnmìlà tí ó fa ìmọ̀kànmọ̀kàn, ó lóun ó sáwó lọ ìlú Ìlẹ́yẹ. Wọ́n ní wọn ó pa ẹ́, ó ní wọn ò lè pa òun. Wọ́n nítorí kíni? Ó ní ẹlẹ́yẹ kì í gbójú kó jewé amúyányán, ìrìwò ìsà, ẹnu ògbé kì í rangi, ẹnu òbò kì í ran àpótí. Ó lẹ́nu oṣù ayé kó mọ́ràn òun, kẹnu àjẹ́ ayé mọ́ràn òun. Ẹnu ògbé kì í rangi, ẹnu òbò kì í ran àpótí. Kẹnu oṣù ayé mọ́ràn èmi lágbájá ọmọ lágbájá, kẹnu àjẹ́ ayé mọ́ràn èmi lágbájá ọmọ lágbájá. Lẹ́bọ lóògùn ni, pásítọ̀ ni, wòlíì ni, àfáà ni, tá fẹ́ máa fo ògùn burúkú perí èmi lágbájá ọmọ lágbájá. Kẹ́nu wọn mọ́ràn mí kó mọ́ ṣiṣẹ́ lára mi. Gbogbo tán bá ń sà, àbìlù tán bá ń sà, kó mọ́ ṣiṣẹ́ lára mi. Orí wọn ni kó padà sí. Ìrìwò ìsà, ẹnu ògbé kì í rangi, ẹnu òbò kì í ran àpótí. Kẹ́nu oṣù ayé mọ́ràn èmi lágbájá ọmọ lágbájá lónìí. Kí n rí tèmi ṣe, kí n rówó ná, kí n rówó lò. Tá ti wá ṣe báyẹn tán, a wá mú ẹbu tá ti pe gbólóhùn sí yìí. Òun ní ọwọ́ mi lẹ̀ ń wò yìí. Bí àpẹẹrẹ ẹbu yẹn ni ẹ̀ ń wò yìí nínú pépà. A wá mú ọwọ́ wa báyìí, a fọwọ́ bu ẹbu yẹn. Ìsasùn ní o, tó ti yé yín. Bí àpẹẹrẹ ìsasùn ní. A wá cross ọwọ́ wa báyìí, a máa fi kú powder yẹn sí. A tún bu ẹbu yẹn, a tún cross rẹ̀, a tún fi ọwọ́ wa ẹlẹ́kejì. Bá ṣe máa bu powder yẹn sí nìyẹn. A máa cross ọwọ́ wa. Bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ ká wá fún ọmọ wa jẹ́ ń bẹ̀ o, kí ìyàwó wa náà kò jẹ́ ń bẹ̀. A wá fi síbí, a fi ro ifá yẹn papọ̀ mọ́ ọbẹ̀. Bá ti wá fi rò, a wá fi síbí bu ọbẹ̀ yẹn sílẹ̀ lẹ̀. Ẹ jẹ́ ká gba ìlẹ́lẹ̀ yẹn, ó lè jẹ́ orí tiles, ó lè jẹ́ floor tó ti ṣáyàn orí ẹ̀. Ẹ jẹ́ ká gbá kó mọ́. A wá fi ẹnu gbé ìgbín yìí jẹ. Bá ṣe ṣe ni, a káwọ́ sí ẹ̀yìn báyìí. Ẹ ti rí mo lè káwọ́ sẹ́yìn. Lónìí. Bá ṣe máa jẹ́ nìyẹn. Ọmọ wa náà ó káwọ́ sẹ́yìn báyìí ni láti jẹ àsèjẹ yìí. Àsèjẹ ìsọ́rí ni nítorí àwọn mùpú Ọlọ́run. Ó ti yé yín. Àsèjẹ ìsọ́rí, àsèjẹ ìsọ́ra nítorí àwọn mùpú Ọlọ́run. Tá a fi ń gbara wálẹ̀ yányán lọ́wọ́ àwọn mùpú Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri, bá mi like ẹ̀. Tó bá dìgbà míì, a tún mú ilé tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ rí pé ọ̀tún náà ni mò ń mú wá fún wa. Torí pé ọ̀tún lọ́jọ́ ń yọ. Lọ́tùn náà ni òòrùn ràn. Ọ̀tún náà ni. Torí pé inú mi ń dùn pé ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀ ń wò mí, ẹ̀ ń subscribe. Ìyẹn gan ló fi mi gan ní kóríyá tí mo fi ń wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Ojú tẹ́ wá fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ojú yín tẹ́ fi ń wò mí kò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí yín náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Aburú ò ní ṣe wá, kò ní sọmọ wa. Gbogbo ayé ò ní lù fún wa jó. Tó bá dìgbà míì, ire o. Ó dìgbà kan náà.